kò bára mu kéèyàn wà ní condition kan kò bára mu. Mo máa ń rò ó nígbà míì pé tó bá jẹ́ pé mo lè kiri ọjà, Ọlọ́run kí n ṣe tí ó bá ń ṣe plastic leg ni mo lò máa gbégbá máa kiri. Mo wá ń wò ó pé condition mi yìí, mi lè kiri, ó máa ń yọlẹ̀ fún mi nígbà míì. Ìgbà tọ́lọ́run sọ pé ìwọ ni òun fẹ́ lò fún ìrìn àjò yìí, òun ni ìrìn àjò yẹn mú wa pàdé lọ́jọ́ yẹn. Ẹsẹ̀ tí mo fi rìn lọ́jọ́ yẹn, bí mi ò bá fẹsẹ̀ yẹn rìn, tí n bá wọ mọ́tò ṣáà lè ríra, tí n bá gọ̀kadà ṣáà lè ríra. Ìyẹn túmọ̀ sí pé nínú ìdààmú ni ayọ̀ wà ńgbà míì. Bẹ́rẹ̀ olóore kì í gún ni ká kú. Nígbà tó ti ẹgbẹ́ rẹ́sì yẹn dé, mo wá ń wo rẹ́sì àpò kan lórí ìdúró pé rẹ́sì àpò kan ló dúró yìí, ṣé pé rẹ́sì ni kinní ìṣàbí kí ló ń ṣe, ó wá dàbí àlà. Gbogbo táwọn mọ́mí mi lọ́wọ́ àti dáàdì mi ọlọ́wọ́ ṣàánú yìí, àná gbogbo nǹkan tẹ́ ṣe fún wọn, owó kò ní tán lọ́wọ́ yín o. Kí ló ń pa ẹ́ lẹ́kún? Ṣé ẹ rò pé inú ọmọ yìí lè dùn pẹ̀lú ipò tí bàbá àtìyá ẹ̀ wà ni? Ṣé bó ra àwọn ọmọ míì tó wà ládùúgbò tẹ́sẹ̀ bàbá wọn pé, tọwọ́ ìyá àti bàbá tí wọ́n pé, kí ló ń wá ṣe fọ́lọ́run? Ní àsìkò kan ní ọdún tó kọjá, ní ètò yìí dé ilé gbajúgbajà òṣèré ni ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Isiaka Omi Ọgbọ́n. Àwọn kan mọ̀ sí Àjẹkù Ẹ̀bà. Nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ lásìkò yẹn, wọ́n fi fọ́nrán kan ránṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ gbọ́ fọ́nrán náà tí wọ́n sì ń sọ pé kí ló dé tọkùnrin yìí sọ báyìí. Ó ní dádì ẹ lọ. Ọlọ́ba fún ìtọ́ ti lọ ṣe kíní ẹ̀sìn ọ̀gbọ́n. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an, o ṣé mo dúpẹ́ o. Ọlọ́run ọba Elédùmarè á túbọ̀ máa bá mi ràn ẹ́ lọ́wọ́ sí i. Torí pé tí n bá ní kí n ṣe máa fi 80 náírà kó náírà, a fẹ́ tó next year June kí n tó lè sọ pé a máa ṣe nǹkan tí a wá ṣe. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Àdúgbò tá a ti lọ bá wọn gbà yẹn kọ́ la tún wà báyìí. Àti bí ẹnujọ́ mẹ́ta yìí la ti ń gbìyànjú láti tún padà rí Isiaka Omi Ọgbọ́n láti béèrè báwo ni nǹkan ṣe rí lẹ́yìn tá a rí wọn. Kí làwọn nǹkan tí ẹbí Isiaka Omi Ọgbọ́n Odùtọ́lá tí wọ́n ní fún wa. Ẹ káàbọ̀ sórí ètò Katsina àti Sugar One. Olóhùn agbérin tó ń fa gbogbo tí mọ́ra ṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé là ń kí pé ṣé ẹ kú àtìlẹ́yìn. Isiaka Omi Ọgbọ́n tí mo sọ fún yín pé ọkọ nípèníjà ọwọ́, ìyàwó nípèníjà ẹsẹ̀. Kí ni ká sọ pé irú ayé tá a wá gbé yìí? Ẹ sì gbọ́n tíyàwó wọn sọ nígbà yẹn tá a rí wọn. Wọ́n ní nígbà yẹn gan táwọn fẹ́ wọn, ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé kí ló dé tó jọkùnrin ló fẹ́. Ṣùgbọ́n nítorí ìfẹ́ tí Ọlọ́run fi sí wọn lára, ilé náà sì ń dúró. Ẹ wo ẹni tó ní ìpèníjà ọwọ́, ọkọ, ìyàwó ní tẹsẹ̀, ẹ wá wà àwọn ọmọ wọn tí ó sọ nọ́mbà lọ́jọ́ yẹn máa bọ̀. Ọmọ wọn rèé o. Ṣé ẹ rántí ọmọbìnrin yìí? Òun ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ yẹn pé kó sọ nọ́mbà dáàdì ẹ̀, tó bẹ̀rẹ̀ sí sunkún, tó dẹ̀ ṣàdúrà fẹ́yìn èèyàn lọ́jọ́ yẹn. Ṣé burúkú ẹni kú ọ. Àwọn ẹlẹ́yinjú àánú tó ránṣẹ́ sí wọn, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọlọ́run ọba ló lo Katsina àti Sugar. Ọlọ́run ò dẹ̀ ní sọ̀kalẹ̀, ẹnìkan ló máa rán. Gẹ́gẹ́ bá ti jọ mo ti mọ̀ ẹ́ látijọ́ tí mo ti mọ̀ ẹ́, mi ò dẹ̀ fojúmọ́ ọjọ́ kan rò wípé o tiẹ̀ sì máa sọ fún mi, ọ̀ya Omi Ọgbọ́n ẹ jẹ́ ká ṣe kinní yìí. Ìjọ́ tó máa sọ wípé ẹ̀gbọ́n ọ̀ya nǹkan báyìí ó dàbí ìgbà tèmi gan wò bí àlá wípé, ṣùgbọ́n Ọlọ́run sọ pé ó tó àkókò nìyẹn, pé nígbà tí Ọlọ́run ti gbé ilẹ̀ sílẹ̀, ìwọ lẹni tó fún ní ààyè láti mọ foundation síbẹ̀ nípa ti oore àti àánú eléyìí tó padà wá wọlé tọ̀ wá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí Ọlọ́run ọba ti ara ètò yìí lò tí wọ́n ran ẹbí mi lọ́wọ́. Láàrin ọdún tó kọjá táwọn èèyàn wo ọ̀pọ̀lọpọ̀ tán sẹ́ǹdì owó pé ẹ lọ ṣe ẹsẹ̀ màmá yẹn o, ẹ ṣẹṣẹ o. Nígbà tán sẹ́ǹdì owó yẹn, a dẹ̀ gbìyànjú a ṣe ẹsẹ̀ yẹn. Ìjọ́ tá a lọ síbi ẹsẹ̀ yẹn tí a fẹ́ lọ ṣe láti lọ tún gbà á, òun ni ẹ wá ń jọ yẹn tí ẹ bá wá ń lé, torí pé iye tá a pè wípé ẹsẹ̀ yẹn máa jẹ́ òun kọ́ la dẹ̀ débẹ̀ bá mọ́. Ṣùgbọ́n bá a ṣe tún sọ náà ni àwọn ẹlẹ́yinjú àánú gẹ́gẹ́ bí Katsina àti tún ti sọ bẹ́ẹ̀ náà làwọn èèyàn tún ti gbé ọwọ́ ìrànwọ́ dìde tá a fi rí ẹsẹ̀ yẹn ṣe nígbà yẹn. Lẹ́yìn yẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé láti ìgbà náà mo lè sọ pé àwọn ìyípadà tí a fọkàn sí ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Ẹni tó máa pè mí gbà míì, ẹnìkan pè mí níjọ́ kan ó fi ẹ̀fọ́ nìsinmi, ó ní hello sẹ́yìn ni Isiaka Omi Ọgbọ́n lọ́wọ́ kan yẹn. Mo ní èmi náà ni èmi ni. Wọ́n ní torí mi ìfẹ́ sọnù ni o, ẹ má bínú o, ètò Katsina àti Sugar la wò tí a fi ní ká bá yín sọ̀rọ̀.
ẹ̀yin náà ni ìyàwó yín tí ẹsẹ̀ ń dùn wọ́n tí wọ́n fẹ́ ṣe ẹsẹ̀ ṣé ẹ ti ṣẹ̀ṣẹ̀ yẹn mo ní àti ṣe Ọlọ́run ti ṣe ó dà màá ránṣẹ́ sí yín ó dẹ̀ ránṣẹ́ eléyìí tó wá jù ní pé lẹ́nu ìgbà tó dún yìí máa fi parí ilé ibi tá a wà náà tí wàhálà tún dé nìyẹn tá à ń ṣe bí orí fi bákan bákan ni a máa kúrò níbí mo sáà ń wá gbogbo ètò pé láti kúrò àsìkò yẹn ni nǹkan tí mi ò tún fọkàn sí tún jáde bí àwọn èèyàn ṣe tún wo fọ́nrán fídíò yẹn náà bá tún pè mí hello ṣẹ́yìn ní báyìí báyìí mo ní èmi ni kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú yín báyìí mo ní ẹ wò nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú mi ni pé ilé yẹn mo fẹ́ kúrò báyìí 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 ló ń ṣẹlẹ̀ ni àwọn yẹn bá tún ní ó dà ẹ lọ wọlé tẹ bá fẹ́ gbà yín ṣé fúláàtì ni àbí kí ni ó ní ẹwẹ táṣì ẹ̀ jẹ́ ká rọra gba kékeré tó máa jẹ̀jẹ̀ rú àǹpalẹ̀ jẹ́ kí n ṣe máa lò báyìí bọ́lọ̀ ń bá ṣetán tó bá kọ́lé tiwa náà àwa náà débùdó ṣùgbọ́n bàbá tí ìdébùdó ẹja ló ìta bá lè lò torí pé a gbọ́dọ̀ gbé wàhálà wa gun orí àwọn èèyàn náà ju bó ṣe mọ́nódà ẹ lọ wálé tẹ bá fẹ́ gbà inú àwọn tó wo fọ́nrán yẹn náà ló padà sanwó ilé tá a gbà lónìí níbi tá a wà yìí iṣẹ́ Ọlọ́run yẹn ó tẹ̀síwájú ọpẹ́ ní fọ́lọ́run àwọn tó tún sọ fún mi pé tẹ bá ti gba ilé yẹn o a máa wá físìtì yín bẹ̀ àwọn yẹn náà tún wà lọ́tọ̀ torí ìdí èyí mo dúpẹ́ púpọ̀ ṣé láti ọ̀dọ̀ Mr. Adédọjà ni kí n ti bẹ̀rẹ̀ ní àwọn mélòó ni mo fẹ́ kà tán torí Mr. Adédọjà lẹni tá a kọ́kọ́ lè sọ pé ó ṣínà lọ́jọ́ yẹn lọ́dún yẹn lọ́hùn òun ló ṣínà yìí pé ó dà ẹ bá mi fún wọn ní 10,000 naira yìí kan fi wọ́n dẹ̀ ṣe ti ṣínà yẹn làwọn èèyàn ti ń tọ̀ lágbára ògo Elédùmarè ọjà tí Mr. Adédọjà bá ṣí lágbára ọjà òun ò ní parẹ́ mọ́ wọn lọ́wọ́ lágbára Ọlọ́run láti gbà yẹn làwọn èèyàn ti ń ṣe ṣé Mr. Ọlásùnkànmí Adéyẹmí ni kí n sọ ni Mr. Ọláfimíhàn Adéyẹmí Mrs. Mọ́rẹ́nikẹ́ Ọ̀túnyẹ̀lú Mrs. Táwà Adéjọkẹ́ Ògúndìmú Mrs. Ṣónúgà Àjíkẹ́ Mr. Isiaka Odùsànyà Mrs. Junaid Kudirat wọ́n pọ̀ ṣé Mrs. Lápítẹ́ ni kí n sọ Grace Mrs. Kẹ́mi Ṣọláyẹmísí Àrínọlá Adétòkúnbọ̀ Ọdún Ayọ̀ Alexandra Joseph màá ń gbé tọ́ láti Kútọ̀nù lọ́hùn-ún àwọn èèyàn pọ̀ gangan ẹnìkan tiẹ̀ tún pè mí ó ní bàbá ẹ̀ lè máa wá mọ̀ ẹ máa ń wá fi play yín tẹ máa wá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbà táwa wà ní primary school ni ẹ lè dá mi mọ̀ tẹ́ ẹ bá rí mi gan ẹ fẹ́ dọ̀bálẹ̀ fún mi o ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òun náà tún sẹ́yìn sí mi ó ní tí n bá ti dé Nàìjíríà máa wá yín kàn lágbára Ọlọ́run mo ní ẹ ṣé mo dúpẹ́ ìyẹn túmọ̀ sí pé ohun tí a bá ń ṣe lónìí ìtàn ni lọ́la. àwọn tí Isiaka Omi Ọgbọ́n lè rántí dárúkọ nìyẹn ṣùgbọ́n pọ̀lọpọ̀ náà ló rán èmi sáwọn ní gbogbo ìgbà yẹn bẹ́ẹ̀ni tí wọ́n kàn máa ní kí n sẹ́ǹdì ẹ̀ sí wọn bọ́n yẹn ń sẹ́ǹdì ẹ̀ sí mi mò ń sẹ́ǹdì ẹ̀ sí wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe náà Ọlọ́run á bá wa dá padà fún yín ní ìlọ́po ẹ ṣe púpọ̀ tí n bá ní kí n máa ka ilẹ̀ àkún ṣùgbọ́n gbogbo àwọn tó bá ṣèrànlọ́wọ́ gbogbo àwọn tó ń dá ṣètò Katsina àti káàkiri àgbáyé gbogbo ẹni mo kí ẹ ṣe gan ojú òní tìyín wàhálà tó mú kán gbìyànjú wá sórí social media wá tọrọ owó fún òní jẹ́ tìyín kò dẹ̀ ní jẹ́ tẹ̀bí yín náà Isiaka Odùtọ́lá lára àwọn àgbà òṣèré tèmi mọ̀ ni èmi náà máa ń wò wọ́n lókèrè ńgbà yẹn ní gbogbo ìgbà tá à ń ṣe rìhásà igi àlọ́yè nílùú Gùnbí so ó ti pẹ́ ṣùgbọ́n mo kàn rí wọn lọ́jọ́ kan tó ń rìn bá pè wọ́n pé kí bọ́lẹ̀ ń lọ. tí ò bá sówó lọ́ọ̀mì ẹ̀ lè mọ̀ ok nígbà tí káàsì máa pàdé mi ní ìgbà tó pàdé mi tó bàbá báwo la jẹ́ ìgbìmọ̀ ni kò mọ̀ yìí pé láti Kèrèkú mi ẹsẹ̀ ni mo fi ń rìn lọ débi tó ti pàdé mi. ẹsẹ̀ lẹ fi rìn láti. Ìkèrèkú lọ sí Abiola Way mo fẹ́ lọ ṣe interview kan náà lórí rédíò jọ. ìgbà tán máa gbálé wọn sọ fún mi o àsìkò yẹn lèmi kàn tún ní ẹ̀yin ọmọ fọ́nrán Omi Ọgbọ́n yẹn ẹ tún gbé sí apá bíi àsìkò yẹn làwọn dẹ̀ fẹ́ gbálé sọ ẹ̀yin tẹ́ gbálé fún wọn náà mo kí ẹ ṣe gan ìyàwó náà sì máa bá yín sọ̀rọ̀ ṣé mo gbọ́ mọ́ wọn gbàdúrà fún yín lọ́jọ́ yẹn lọ́jọ́ ta ní sọ nọ́mbà dáadé ẹ̀ ó ètò. 08053934955. Oh God, what a brilliant girl. Ọmọ yín lágbára Ọlọ́run àdìrú àdìgbà kò dẹ̀ ní jẹ́ bànújẹ́ fún yín àsìkò tó yẹ kẹ́ ẹ fẹ̀yìntì kẹ́ ẹ jẹ́ wọn mọ́ ayé ò ní dà yín lágbónú. Òṣèré tíátà kan wà òṣèré tíátà yẹn ló wá wo fọ́nrán yín láti ìlú òyìnbó CAS Isiaka ọ̀gá o dà bá mi send àkáǹtì ẹ̀ mo dẹ̀ send ẹ̀ sí wọn ẹ gbà 50,000 náà rèé
mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè òṣèré tíátà náà ò bá jẹ́ kí n mọ̀ ká ní. máa sọ mo kàn fẹ́ kẹ́ ẹ rí i pé tí Ọlọ́run bá lóun fẹ́ ṣe nǹkan nú ayé èèyàn ẹ̀gbọ́n kan náà ń jẹ́ Yínká Thomas ìyẹn náà pè yín gbà yẹn. dísìn wọ́n sì ń sọ pé àwọn máa rí mi tó bá ti dé a máa ríra mo ní mo ti gbọ́ torí pé chairman coalition wa ni mo dẹ̀ ṣe ní kinní pẹ̀lú wọn. òṣèré tíátà náà ló ń jẹ́ Waheed Ìjàdùadé di méjì. aṣíwájú bámbàm àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè lára àwọn tó jẹ́ pé ọ̀gá táwa náà tá à ń wò wájú òun náà ni Ìjàdùadé kọ́lọ́run ọba Elédùmarè kó túbọ̀ máa bá mi ràn wọ́n lọ́wọ́ torí nígbà tó máa lọ mọ́kàn ní wọn náà gà ti lọ mo ní ọba Elédùmarè ò máa ṣe o lágbára ọ̀gá Elédùmarè wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé òun rèé bá a ṣe máa ń sọ rèé ẹni tí Ọlọ́run máa lò tí ò bá ìtásìkò kò ní ìjáde á dàbí ẹni pé olú ẹ ò mọ̀ ṣe ni ìgbà tó Ọlọ́run sọ pé ìwọ ni òun fẹ́ lò fún ìrìn àjò yìí òun ni ìrìn àjò yẹn mú wa pàdé lọ́jọ́ yẹn lágbára ọ̀gá Elédùmarè ìrìn àjò tó máa mú ẹ̀yin àti olóore yín pàdé ayé kò ní da ọ̀nà náà rú mọ́ yín lọ́wọ́ èṣù kò ní da ọ̀nà náà rú mọ́ yín lọ́wọ́ ẹsẹ̀ tí mo fi rìn lọ́jọ́ yẹn bí mi ò bá fẹsẹ̀ yẹn rìn tí n bá wọ mọ́tò ṣáà lè ríra bí n bá gọ̀kadà ṣáà lè ríra ìyẹn túmọ̀ sí pé nínú ìdààmú ni ayọ̀ wà ńgbà míì nínú ìṣòro ni ayọ̀ wà ńgbà míì ṣùgbọ́n káyàn lè gba ìṣòro yẹn mọ́ra òun nìkan ṣo ló kù téèyàn bá gba ìṣòro mọ́ra ayọ̀ á máa dé ẹ má yẹ kí n gbàgbé ẹ̀yin ọkùnrin kan náà àwọn náà tún fi nǹkan ránṣẹ́ wọ́n fi ráìsì àpò kan náà fi ránṣẹ́ sí màmá wípé bó bá tiẹ̀ jẹ́ ká ẹ máa bu jẹ̀mú ẹ ṣe máa bu ráìsì àpò kan jẹ́ ká kó ó ti bẹ̀rẹ̀ owó tán sọ pé ká bẹ̀rẹ̀ náà nìyẹn ó wọ́n ti bẹ̀rẹ̀ sí tà mo ní ó bẹ̀rẹ̀ nìyẹn o ilé náà ni ilé ni wọ́n ti ń tà. bí ẹ bá ń wà pátá bẹ́yìn náà bá fẹ́ ra ráìsì ẹ fẹ́ kán bá yín fi ránṣẹ́ síyàn ẹ máa bọ̀ nílé Isiaka Odùtọ́lá ní Ojúgbòrò ni wọ́n ti ní kò ṣojú gbòrò pójú ẹlẹ́mìí àbíkílẹ̀. ojú Olúwa ni wọ́n dẹ̀ pè báyìí. ojú gbòrò ṣáni kúrò ní bólẹ́wà tẹ́lẹ̀. a wà ní Kèrèkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀. wọ́n ti kúrò ní Kèrèkú ń sìn ojú gbòrò ṣùgbọ́n mi mọ̀ pé lágbára Ọlọ́run ibi tẹ́ ṣe ń lọ sí jìn Ọlọ́run á dẹ̀ ṣe ń rọrùn. tó wá ń wo ètò yìí bí ìwọ náà bá ń wo fúngbà àkọ́kọ́ ó ṣeé ṣe kí Ọlọ́run fi síwọ náà lọ́kàn pé o fẹ́ bá mi mú dùn lọ́ba léyìí. kò sí ohun méjì tá a lè fi ayé wa ṣe bí Ọlọ́run bá kẹ́ wa ẹ jẹ́ ká náà máa mí sáwọn èèyàn lára nínú mímí sí àwọn èèyàn lára àwa náà ń gbin nǹkan tó dálẹ̀ ìdíra wa ni ẹ wo ìyàwó ẹ wo ọkọ ẹ wo ìyàwó ẹ wo ọmọ kí la mọ̀ táwọn ọmọ ìfẹ́ dì lẹ́yìn ọ̀la kí la mọ̀ tán lè dì lẹ́yìn ọ̀la irú àwọn ọmọ yẹn ó máa wà lọ́kàn wọn pásìkò kan àwọn bàbá ìṣe nǹkan fáwọn òbí wa wọ́n lè pàdé ọmọ tiwa náà lọ́jọ́ iwájú ó ṣeé ṣe kí ní àjò pa wọ́n pọ̀ wọn ò sì lè gbàgbé láyé bí àwọn ọmọ ní báyìí báyìí ṣe báyìí báyìí fún wa ṣe bẹ́bí kan ló ń jògùn gbè ṣé bó ní tíátà ni wọ́n bọ́mọ Ògúngbè bá débì kan sí àwọn tí bàbá Ògúngbè ti nípa láyé wọn á máa rántí ṣe bẹ́bí kan náà lẹ́bí Ògúndé àwọn tó jọmọ Ògúndé tán bá débì kan sí wọn máa rántí pé bàbá wọn nípa tó ṣe Isiaka Odùtọ́lá rèé kì í ṣe bó ránṣẹ́ wá bá mi èmi ti ń retí pé ó ní ìpèníjà yìí ṣùgbọ́n Ọlọ́run ò sọ fẹ́mi ńgbà yẹn pé dìde ṣùgbọ́n gbà tó tó àkókò á dìde ìyípadà sì dé yanu gbogbo ìwọ tó bá mi mú dùn ló bá lé yìí gbogbo ibi tí ìwọ náà fọkàn sí ní rẹ Ọlọ́run á ṣe fún ẹ àwọn tó máa bá wọ náà yanjú gbogbo ibi tó kù sí nínú ọ̀rọ̀ ayé Ọlọ́run á tì wọ́n sí ẹ lónìí Ọlọ́run ò dẹ̀ ní yọwọ́ náà ọ̀rọ̀ yín o má gbàgbé o ìṣòro tó mú kán gbìyàn wá sórí social media ò ní jẹ́ tiẹ̀ wọn ò ní dáwó fún ẹ pé o lárùn ọpọlọ wọn ò ní dáwó fún ẹ pé kí ní ìdẹ láàmú ìwọ tọ́lọ́run bá sì fi sí mi lọ́kàn àtẹ̀yìntẹ́ ti ṣe tẹ́lẹ̀ náà tẹ́ bá tún fẹ́ bá mi ṣe tún bá mi ṣe sí torí mi ní tàn yín irú ibi tán lọ́ ń gbé yìí náà ò fi bẹ́ẹ̀ tẹ́ mi lọ́rùn kò sí yàtọ̀ ńbẹ o kò sí yàtọ̀ mi ní parọ́ fún yín o ṣùgbọ́n ó yàtọ̀ síbi tán ti ń bọ̀ ṣùgbọ́n ká dúpẹ́ fọlọ́run ibi tán ti ń bọ̀ yẹn bíi fúláàtì ni bọ̀bọ́ yìí jẹ́ fúláàtì tó kò dá tó bí ṣùgbọ́n tèmi fẹ́ ó sì jọ eléyìí lọ tèmi dẹ̀ mọ́ pọ́lọ́run àṣẹ nípasẹ̀ yín náà ni ẹnìkan lè wo tó lè ní ojú gbòòrò báwo ẹ ṣe máa bọ̀ ń gbòòrò Ọlọ́run lè ṣe wọ́n dẹ̀ níyàwó wọn tún ti bẹ̀rẹ̀ okòwò ìyẹn ni bí gbogbo tó bá ń rìn sí wọn tó máa fi kún owó okòwò wọn ní iṣẹ́ mélòó lẹni tó ní ìpèníjà ọwọ́ kan lè ṣe iṣẹ́ mélòó lẹni tó ní ìpèníjà yá ọ̀nkunlé ó tiẹ̀ dá mo rántí wọ́n ń ṣiṣẹ́ lóòótọ́ fọ́ọ̀mà ni wọ́n ẹ̀yin lẹ ṣe kí ni. èmi ni mo kun yàrá mi méjèèjì fún ara mi.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà. Mo dúpẹ́ ní gbogbo ọwọ́ ẹ̀yin mọ́mì àti dáàdì tẹ́ ẹ ran ìdílé mi lọ́wọ́. Tí n bá sọ pé mo fẹ́ dúpẹ́, mo lè dúpẹ́ láti ìsìn lọ di ìwòyí ọ̀la jù bẹ́ẹ̀ lọ. Nítorí pé mi ò mọ̀ pé Ọlọ́run lè ṣe irú nǹkan báyìí. Ọlọ́run ṣe láti last year mo ti máa ń wora mi pé ṣé pé mo lè ní plastic leg lásìkò tí mo ní yẹn. Torí tí mò ń lò ńgbà yẹn ó ti bend gan. Mo wá máa ń jókòó pé ọdún wo ni mo fẹ́ ṣe plastic leg torí mo gbogbo ò dàbí ti tẹ́lẹ̀ mọ́, gbogbo ẹ̀ tí wọ́n. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò látorí dádì tí Ọlọ́run gbé dìde fún ìrànlọ́wọ́ ni Ọlọ́run ṣe wá gbé wọn dìde fún wa tí gbogbo yín náà tẹ́ fi lè dìde láti ràn wá lọ́wọ́. Mo wá gbàdúrà pé Ọlọ́run á bá mi gbàdúrà fún yín ní gbogbo ọ̀nà yín, ní jáde ní wọlé yín ní agbára Ọlọ́run ẹ máa rí àánú gbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ní àkókò tí ó di wípé a fẹ́ kó ní Ìkèrèkú yẹn, in fact, mo ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé Ọlọ́run ó dọwọ́ ẹ̀ báyìí. Ibí yìí a fẹ́ kúrò. But nígbà tí dáàdì wá dé tán bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, mo ní ṣé pé Ọlọ́run gbàdúrà mo tiẹ̀ mọ̀ pé Ọlọ́run gbàdúrà gbọ́ mi wá mọ̀ pé ọ̀nà tó máa gbé gbà òun tún leléyìí o. Tó tún wá di wípé wọ́n tún gbé rẹ́sì òróró ẹ̀rù epo tọ́lọ́run tún gbé dìde tí mo tún dẹni tó tún sọ pé mo ní ọjà báyìí lé o. Nígbà tán ti gbé rẹ́sì yẹn dé mo wá ń wo rẹ́sì àpò kan lórí ìdúró pé rẹ́sì àpò kan ló dúró yìí. Ṣé pé rẹ́sì ni kinní àbí kí ló ń ṣẹlẹ̀? Ó wá dàbí àlà lójú mi torí mo bẹ́ẹ̀ ó dàbí àlà mo wá torí mo ti ń lérò pé mo fẹ́ máa ta àwọn nǹkan yẹn pé kán tiẹ̀ béèrè nǹkan kan. Mo fi pé o bóyá ìlàrin ni mo fẹ́ máa ta o bóyá ìlàjọ ike mẹ́rin ike mẹ́jọ pé màá máa sùn tà lé. Ògbó tó wá di wípé àpò kan náà gbé wọlé wá bá mi òróró náà epo náà wọ́n á pé Ọlọ́run ṣé o mo wá dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ̀ ní tọrọ jẹ. Bí arábìnrin ṣe ń sọ̀rọ̀ ní orúkọ Ọlọ́run tí a ò gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ ní kinní kan sọ sí mi lọ́kàn. Bí ráìsì àpò kan bá lè jẹ́ àrà lójú tiwọn, bí Ọlọ́run bá ṣe é, bí wọn náà bá lè bá mi ra ráìsì àpò kan sínú ilé yìí náà, ohun àrà Ọlọ́run á ṣe fún wọn náà. Ọlọ́run gbọ́ bọ́n ṣe sọ fún mi mo sọ fún yẹn o. Ọlọ́run ibi tán bọ́rọ̀ yẹn dé yẹn tí mò ń rí nìyẹn. Ṣórígbà tí mo ti kọ́kọ́ dé ta ti ń ṣètò yìí mo ti ń ṣàkíyèsí kinní kan. Mo fẹ́ ti kinní yẹn dànù bọ́tẹ́mí mi ní kí n filẹ̀. Ó ní kí n máa wo ohun tóun fẹ́ fi ṣe. Iwájú obìnrin yẹn ni nǹkan náà wà. Bó ṣe jẹ́ mo sọ fún yẹn o. Ìgbà tá a dé bí inú ilé ló ń fẹ́ ní ká lọ mo ní ká má lọ inú ilé ẹja jókòó ń ta. Àtìgbà tá a ti bẹ̀rẹ̀ mo ti ń ṣàkíyèsí nǹkan yẹn pé ibi tó wà náà ni gbogbo èèyàn ń ṣùrù bò ó. Gbogbo ìwọ tó fẹ́ bá mi mú oúnjẹ wọnú ilé yìí tó máa fi jáde láyé bí ò ní pa ẹ́. Níwọ̀n ìgbà tóbìnrin ti lè sọ pé ráìsì àpò kan dàbí àlà bọ́lọ̀ ń bá wá ṣe tó jàpò kan lọ ń kọ́ o. Torí ìdí èyí èló ló ń ta ráìsì àpò kan wọ́n á sọ àkáǹtì nọ́mbà wọn bó jẹ́ yẹn náà la lè ṣe kó má jẹ́nu ilé lè jẹ́ ṣọ́ọ̀bù ìyẹn ti ṣe nǹkan náà ọ̀rọ̀ wọn nìyẹn. Ráìsì àpò kan dàbí àlà lójú èèyàn ṣé ẹ rí pé nǹkan ńlá ni. Ọkọ sọ pé tóun bá fẹ́ fi etí owó kan owó tán fi ṣe ẹsẹ̀ yẹn ó máa tó oṣù kẹfà ọdún tá a wà yìí. Ọlọ́run dẹ̀ ṣe láàrin bí oṣù kan ṣó tiẹ̀ tó oṣù kan ni. Bí ráìsì àpò kan bá wá jẹ́ àrà lójú ìyàwó bí Ọlọ́run bá ní kíwọ náà wá ra ráìsì àpò kan sínú ilé wọn kò burú jù. Ọlọ́run á dẹ̀ ṣe fún ẹ ní rọrùn. Ọlọ́run ọ̀gùn Ọlọ́run ìbùkún á máa bá mi bùkún yín o. Ibi tẹ́ ti mú owó tẹ́ ti fi ń ràn wá lọ́wọ́ lágbára Kristi kò ní gbẹ. Àwọn ọmọ yín àwọn ọmọ yín lágbára Ọlọ́run gbogbo ìran yín pátá wọn ò ní rí wàhálà wọn ò ní rí dààmú.
wọn ò ní dẹ́ni tó máa di wọ́n tó máa di aláàbọ̀ ara lágbára Ọlọ́run torí pé kò bára mu kéèyàn wà ní condition kan kò bára mu. Mo máa ń wò ó nígbà míì pé tó bá jẹ́ pé mo lè kiri ọjà Ọlọ́run kí n ṣe tí ó bá ń ṣe plastic leg ni mo lò máa gbégbá máa kiri. Mo wá ń wò ó pé condition mi yìí mi lè kiri ó máa ń yọlẹ̀ fún mi nígbà míì. Mo wá dúpẹ́ pé Ọlọ́run tó wá rí i pé mo wà ní condition báyìí ó pa mí lẹ́rìn ó ń pa mí lẹ́rìn kò pa mí lẹ́kún kò dẹ̀ fi àtijẹ àtimú mi kò fi ní mi lára. Ó ń pèsè ní gbogbo àìní. Mo wá gbàdúrà gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò fún mi láti dùn mí nínú láti bá ìní mi pàdé Ọlọ́run á máa bá ìní tiyín náà pàdé. Gbogbo ohun tí ẹ̀yin náà tẹ́ lè sọ fún èèyàn ṣùgbọ́n tẹ́yin náà ń sọ pé Ọlọ́run ò bá ṣe báyìí fún mi ò bá ṣe báyìí fún mi ní agbára Kristi Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe fún yín. Gbogbo kò ṣeé ṣe nínú ayé ti ẹnìkankan yín náà Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe. Gbogbo ohun tó ti wá dáa tó ti dáa tínú yín dùn tí ẹ̀yin náà ti ń gbé Ọlọ́run ga lé lórí kò wá ní bàjẹ́. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Àṣìṣà máa bọ̀. Ó ti tó. Gbogbo tí mo mọ́ mi lọ́wọ́ àti dáàdì mi Ọlọ́run ṣàánú yín. Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ṣe fún wọn owó kò ní tán lọ́wọ́ yín o. Ọlọ́run á máa ṣàánú yín. Gbogbo nǹkan tẹ́ bá wá Ọlọ́run á máa fún yín. Ọlọ́run ò ní máa fún àwọn ọmọ yín jẹ yín yà. Àwọn ọmọ yín kò ní ṣorí burúkú. Àwọn ọmọ yín mú tó kò ní gbà wọ́n. Gbogbo ìwọ tó fẹ́ bá mi ran ìdílé yìí lọ́wọ́ àsìkò tó yẹ kó o fẹ̀yìntì jẹ wọn mọ́ ò ní gbé wọn dìgbàdìgbà. Ráìsì àpò kan dàbí àlá. Ìgbà tí màmá náà sọ̀rọ̀ débì kan ọmọ yìí bẹ̀rẹ̀ sí sunkún. Ọlọ́run á máa ṣàánú yín o. Gbogbo kíbi tẹ́ bá ń lọ Ọlọ́run á máa fi àtìlẹ́yìn Ọlọ́run á máa tẹ̀lé yín o. Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ọlọ́run á máa tẹ̀lé yín lágbára. Primary kí ló wà ń sìn? Primary 3. School wo ló wà báyìí? Glorious. Ṣé private school ni? Ẹ jọ̀ọ́ tí n bá rẹ́ni tó lè máa bá mi sanwó school ọmọ yẹn náà kò burú jù. Gbogbo ẹ̀yin olóríire tẹ́ ń dá sí ètò yìí káàkiri àgbáyé ẹ jẹ́ kí ìrànlọ́wọ́ tá a máa mú wọnú ilé yìí túbọ̀ pọ̀ sí. Orí Ọlọ́run ò ní fi àwa náà sílẹ̀. Mo ní mo rí nǹkan kan mo dẹ̀ ṣe ń rí nǹkan yẹn ṣùgbọ́n mi ì fẹ́ ṣàfihàn ẹ̀ ṣùgbọ́n àdúrà mi ni pé gbogbo ìwọ tó fẹ́ bá mi mú dùnú bá ilé yìí títí dọjọ́ ogbó ẹbí ò ní pa ẹ́. Ráìsì àpò kan dàbí àlá. Afisat mákèmọ́ Ọlọ́run á ṣe àánú. Ṣóhun ẹ̀ kó lọ lóyìnbó tó bá dàgbà kí ló fẹ́ ṣe? Mákè kí ló hùn ẹ̀ kó ṣe tó bá dàgbà? Hairdresser. Ó láìkì irun ó ti hàn ọ́nú irun yẹn náà òun ló fi ṣe yẹtuyẹtu dẹ́yìn àbí? Ó ti tó. Èmi dúpẹ́ fọ́lọ́run ibi tó tún mú wọn dé yìí mo mọ̀ pé kó tún tó àkókò kan á tún dùn jù báyìí lọ. Ẹ fún wọn lákàn nọ́mbà yín wọ́n á sọ tẹlifóònù nọ́mbà wọn ń wà lórí WhatsApp àwọn kan náà láwọn máa fíṣítì wọn inú ẹ dọ́dọ̀ ìdílé yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ìrànlọ́wọ́ tẹ́ bá fẹ́ ṣe pátá ẹ ṣe sàkáǹtì wọn. Àṣìṣàt Ọlọ́run á ṣe ìyanu. 20 56 230 730 20 56 230 730 UBA. Odùtọ́lá Isiaka Ọládàpọ̀lẹ́. WhatsApp number mi 080 53 93 4955 080 53 93 49 55. Ẹ ṣe gbogbo yín mo kí yín o. Ẹ ṣe ọmọ mi ẹ ṣe ẹni ṣorí burúkú ẹni kú o.